ẹ ṣé o gbogbo ẹ̀yin tẹ́ ti ń béèrè pé ṣé mi ò wá sí online. Eré tí mo kọ lọ́nà ni. Ẹ káàbọ̀ o. Mo kí wa lọ́mọdé lágbà lọ́kùnrin lóbìnrin lóní ilé àti lálejò. Ẹ káàbọ̀ sórí ètò. Ètò mi, ètò wa, ètò yín. Nítorí pé ó jẹ́ ètò gbogbo àwọn bàbá mi ládéládé, lóyèlóyè. Ẹ̀mí kàn sí mi, ìmísí kàn sí mi, bẹ́ẹ̀ ni. A ṣí mi níyè wípé kí n má pe ètò yìí ní mo gbọ́. Mo tiẹ̀ ti gbàgbé bí mo tiẹ̀ ṣe pé náà. Mo gbọ́ nípa Nàìjíríà wípé mo ti fẹ́ wá sórí kinní. Nígbà tán ní kí n lọ pààrọ̀ nǹkan tí mo ṣe, mo láti tún start gbogbo ẹ̀. Ẹ má bínú. Nígbà ìwáṣẹ̀ lètò. Wọ́n ní nǹkan tó bá jọun. Ọmọ Súnbà láàlá gbélé gboyè gbọ́lá. Ọmọ bá mi elérìgì gbẹ̀dú káàbọ̀. Káàbọ̀ o, bàbá mi. Kí ti gbé o. Bluetooth mode. Ilé wọ́ọ̀lì bẹ́ẹ̀. Ẹni tí ó wà lójú fọ́nrán mi yìí, ẹ máa gbóhùn ẹ̀ ní kòpẹ́kòpẹ́. Tá bá perí akọni àfidàlálẹ̀ gàràgà. Ó jẹ́wọ́ ọmọ ọkọ. Àfi bí ẹni pé ó ti mọ̀ wípé òun ni máa fi gbé ètò wọlé. Mo kí gbogbo wa lọ́kùnrin lóbìnrin lónílé àti lálejò pé ẹ káàbọ̀ sórí ètò. Ètò wa, ètò mi, ètò yín, ètò nígbà ìwáṣẹ̀. Ẹ jọ̀ọ́ ṣó clear àbí kí n tọ́nà sí ètò ń tò bàbá mi ọmọ olúwẹ̀hún ilé wọ́. Ètò tàṣálẹ̀ yìí, ètò tó kí pọ́pọ́ ni. Wọ́n ní kí n má pè ní eléyìí tí mò ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí. Aṣọ sí mi létí wípé kí n gbé kúrò ní mo gbọ́ nípa Nàìjíríà wípé ìyẹn tí bá fẹ́ ṣe ti àwọn oní àmúlùmálà onídàápọ̀ dàrúdàpọ̀ ọbẹ̀ ẹgbẹ̀gìrì. Wọ́n nígbà yẹn ni mo lè lo irú ohun yẹn wípé eléyìí ìṣẹ̀ṣe sàn-án ni. Torí pé adé orí la fi mọ ọba, ìrùkẹ̀rẹ̀ la fi mọ ti gbogbo ìjòyè pátápátá. A ní kí n pe ètò náà, kí n pè ní ẹ ṣé ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi tẹ́ wà lójú fọ́nrán, mo dúpẹ́. Ẹ ṣé, ọjọ́ òní tì yín, agara òní dá yín. Nígbà ìwáṣẹ̀ lètò. Àdúpẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ ojú tó lẹ́yìn rógódó. Mo dúpẹ́ lọ́wọ́ ètè tó ní kólò bó sàlẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ adániwáyé adẹ́dà ṣẹ̀dá. Ọba tó ń gbénú mi ṣọlá. Olùtọ́sọ́nà ilé ayé mi. A ní kí n pè ní nígbà ìwáṣẹ̀. Àbẹ́ẹ̀rí bí gbogbo nǹkan ṣe ń yí. Orúkọ tèmi ni Olúwatóyìn Ọmọ́tadé ṣe fún Ṣayọ̀ Bátúlà láti ṣẹ̀rẹ̀ ọlọ́fimúlẹ̀. Tí gbogbo ènìyàn, tí ọ̀pọ̀ ènìyàn tá mọ̀ sí ọlọ́mọ plenty. Ọmọ ọba ni mí, ìyá ọba ni mí, ọba ni èmi fúnrara mi tí mo jókòó yìí. Mo jẹ́ ọbabìnrin, ni mo ṣe ń jẹ́ Ewùsì. Láti ìdílé ibi tí mo sì jáde, ọmọ ọba ni mí, ìyá ọba ni mí. À ń jọ́rìn àmúrí olówó lórí
búkù fèsì Facebook wò mí wò ẹ́. Èní ní ọjọ́ 16 oṣù keje ọdún Ọlọ́run Olódùmarè ọdún 2025. Tẹ́lẹ̀dùmarè ọba mi àjíkí ọba mi àjígẹ̀ ọba tó ń ṣohun gbogbo lódùlódù ìbà yín o. Mo yọ kúrò. Kẹtó fún mi ní fọ̀tí olóyìn lẹ́rẹ̀kẹjọ. Kedere lẹja ríran lálẹ́ odò ẹ ṣé. Àkọlé ètò ní lórí ètò nígbà ìwáṣẹ̀. Òun ni aláyélúwà bàbá wa tí wọ́n kú. Èmi máa ń fẹ́ pé ẹni tó bá kú ní wọ́n sùn. Ohun tí ó jẹ́ pé wọ́n máa já sí òdì kejì. Ṣùgbọ́n ní ti ọba aládé a máa ń sọ pé ọba ṣe kí ni ọba wàjà. Ṣùgbọ́n bàbá mi tó wà níbí yìí tẹ́ ń wò yìí wọn ò wàjà, wọ́n kú ni, wọ́n sùn ni. Àkọlé náà wá já sí báyìí pé aláyélúwà ọba Síkírù Káyọ̀dé Adétọ̀nà Àwùjalẹ̀ ọ̀gbágbá kejì wọ́n kú ni o, wọn ò wọ àjà. Ǹjẹ́ wọ́n jẹ̀bi tàbí wọn kò jẹ̀bi lórí ọ̀nà tí wọ́n gbà sí wọn? Gbogbo yín lẹ mọ̀ wípé tójúbọlé ẹran núrù lèmi ọmọ yín. Lórí ètò yìí, ètò nígbà wáṣẹ̀ a máa ń sọ pé ọgbọ́n la wá àní mágọ̀ lọ sílé. Ọgbọ́n lèmi ọmọ Tádé ṣe é fún Ṣayọ̀. Ọmọ eríwó ọpa ẹgbẹ̀rún àjẹ́. Mo wá lọ sọ́dọ̀ àwọn bàá mi mọ̀nìmọ̀nì, mo wá lọ sọ́dọ̀ àwọn màá mi mọ̀yànmọ̀yàn, àwọn àgbà kan. Mo wá dọ́dọ̀ wọn. Mo ní báyìí kàsà báyìí káwòdì nígbà tí mo tiẹ̀ máa débẹ̀. Ọ̀rọ̀ tó ti ń lọ lọ́wọ́lọ́wọ́ ni, ṣùgbọ́n ẹ bá mi ká lọ. Mo dé wẹ́rẹ́ bí èjì alẹ́, mo dé kùtùkùtù bí èjì òwúrọ̀, mo dé pápápá bí èjì ìyálẹ̀ta. Adéyẹmí mo tún dé pẹ̀lédè tuntun, ẹ súnmọ́ bí ká jọ gbé yẹ̀wò. Òótọ́ lọ̀rọ̀ wọn àgbà tí wọ́n ní olóòtítọ́ kì í lẹ́ni. Bẹ́ẹ̀ ni olóòótọ́ ìlú ń gan ló ṣìkàlú. Ìpàkọ́ òkúkú gbọ́sùn tí orí ẹlẹ́gàn ló kúkú bàjẹ́ pátápátá. Bólógìní bá wọlé gbogbo èkúté ilé a sì fèrègé ìmọ́lẹ̀ dé, dandan ni kó kùnkùn paradà. Ọmọ Tádé ṣe dé, gbogbo ẹ̀yin oníwà ìbàjẹ́ ó yá ẹ paramọ́ o. Ọlọ́mọ plenty ti dé, ìmọ́lẹ̀ ti dé. Akọni obìnrin bí ọkùnrin, Àmọ̀kẹ́ ọmọ ọlọ́kọ̀ nílé ìṣẹ́rí. Obìnrin kan bí ẹgbàágbèje ọkùnrin. Òṣojú abẹ ní kò wà yìí. Ìgbógun ti ìwà ìbàjẹ́, ìwà ìmọ̀tara ẹni nìkan wọ̀n bílíkì wọ̀n bìyà. Ìwà bámúbámú ni mo yó, èmi òkúkú mọ̀ bébí ń pọmọ ẹnìkọ̀ọ̀kan. Òun ni ìyá mi ọlọ́mọ plenty yìí lòdì sí pátápátá. Gbogbo ẹ̀yin ọba alábọ̀dé ilẹ̀ Yorùbá, pàápàá jùlọ nílé Àwórì yẹ lọ tọwọ́ ọmọ yín bọ́ sọ. Ọmọ Tádé ṣe máa sọ̀rọ̀ ẹnu rẹ̀, aráyé ò ní mú ọ sí múnimúni kì í kúkú mórìṣà. Èdùmàrè ọba mi ò ní gbóhùn ẹnu rẹ̀ láéláyé. Ẹnu rẹ̀ ò ní pa ọ́, ò sì ní tẹnugbó bí ọwọ́ láṣẹ Èdùmàrè. Akíkanjú ni ọ́, akíkanjú ń làwọn bàbá tó sì ọ́ sílẹ̀ tó pé kí n bá ọ délé ní Wàlẹ́sì ọmọ mi láti 612. Ògèdègèdè ọlọ́kọ̀ tí ń tọ̀ ọ́ yẹbẹyẹbẹ lójú omi. Ilé ọmọ súnbà àlá àgbélégboyè ògbóyè gbọ́lá ọmọọba ilérìkì gbẹ̀dú. Ọmọ olúńlá ọmọ ọlọ́fin àgbódèrè. Ọmọ akẹta òṣèrú ẹni, ọmọ àkẹsàn ńlẹ́rìí agbẹ̀bí òmùwẹ̀. Ọmọ arẹwà lákẹsàn, ọmọ onígbà ẹ̀kùlé. Ìwọ lọmọ ọlọ́run ìyàwó àṣà àlèdóyè. Ọmọ alágbára ńlá mẹ́sàn-án, mẹ́ta lókun, mẹ́ta lọ́sà, mẹ́ta tó kù níbẹ̀ nílé níṣẹ̀rí níbi omi gbé ń dádé, ibi àjẹgbé ń wèjì gbàrà ilẹ̀. Ọmọ onílù kan gẹ́dẹ́gẹ́dẹ́, ọmọ onílù kan gẹ̀dẹ̀gẹ̀dẹ̀, èyí tí wọ́n fa wọ irinṣẹ́ níjọ́sí ìwọ̀n ẹrú ò gbọ́dọ̀ ju àfọlọ́mọ. Ọmọ káfọ́ pawà, káfọ́ àjẹwà, káfọ́ gèdègèdè ọwọ́ wakọ̀ délé ìṣẹ́rí mọ́lẹ́ akẹsàn lẹ́rí agbẹ̀ bí òmùwẹ̀.
ọmọ epo wẹ́wẹ́wẹ́ níta Àkẹ̀sán èyí tí ò ṣe fọkọ́rọ́ tí ò ṣe fàdárò bí òsìrò ò gbọ́dọ̀ kúrò níbẹ̀ ọmọ irinwó ọ̀pá ẹgbẹ̀rún àjẹ́ ọmọ àgbò dúdú mìíní jọjọ tí wọ́n mú wọkọ̀ tó di funfun nẹ́nẹ́ ọmọ pamí rọ́lá yìnyín orósù ọmọ àjà tó ń ta gógó òjé ọmọ oníyàn kókò tó mú jẹ̀gbẹ́ ẹṣu lọ ilé ọmọ onífẹ̀ẹ́ òòtólú ọmọ adádé owó rẹ mọ́ ọmọ arúgbó olúfà tí ń tó òṣùmàrè bákan sọ̀rọ̀ kẹ́sùkò bí ó ga jù kùkùté dandan ni kó níbo àgbẹ̀wò lọ́wọ́ dandan ni kó níbo àgbẹ̀kọ́ òkú ọdẹ nítorí kékeré ni bàbá yín ti kọ́ yín lọ́dẹ ẹ́ ṣe. Ó gbére o bàbá mi wà lẹ́sì ọmọ oníkoro mẹ́bí màrí tí wọ́n mẹ́lòmíràn á jẹ èèyàn òkúkú ní nílé bàbá kó má ní tìyá tọ̀tún tòsí ńlá mọ̀ kí ọmọ Tádé ṣe fi jọmọ àwórì pọ́nbélé ni ẹ má yiri ẹ̀ wò rárá bó ti ń gbélé bàbá gaun ló ń gbé tìyá gùnkè ọ̀rẹ́gún nílé àwọn màmá tó bí ọlọ́mọ ọ̀rẹ́gún akẹ́jà ọmọ ọlọ́rẹ̀gún màjò ọmọ ìgbín ńlá ṣẹnu gbọ̀ngàn ọmọ ọlọ́tà odò aródẹ̀dẹ̀ wọ́mi ìgànmọ̀dẹ̀ ọmọ afẹ́ èlèjà ẹ̀yin lọ́mọ afipọ́npọ́ yọjú ẹ̀gbá àfikọ́ òǹkó ti yọjú ìdá omi bí wọ́n bá ní talẹ́ni tó ń kọrin ewì yìí sì yín létí ẹ wí fún wọn pé Adéyẹmí ń lè mí jà béèrè yé Jésù mo dẹ̀ pa ẹ dúró mo fẹ́ fojú ọkọ̀ àsìkò gara ilẹ̀kẹ̀ ògèdè ẹni tó ṣe wìyí fún mi nìyí o. ọmọ àgbẹ̀ bí òun ẹ̀. ọba tula pọ́nbélé ṣe é rójú yẹn pé ọmọ àlè ò ṣe gbé wọnú ilé wa tó bá yàn dí dáadáa máa gbé bọ̀ nígbà tó bá bímọ ọ̀hún tán á ní gbé ìnìṣó lódò kan lọ ṣọ́ra fún tó bá jẹ́ tiwa àyí bọ́rọ́kọ́tọ́ bí ọká a máa wẹ̀ a máa dé dàgínní yòdò lórí omi bẹ́ẹ̀ ni wọ́n kí gbogbo wa o ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kúrọ̀lẹ́ ẹ kú ìyálẹ̀ta níbikíbi yòówù kẹ́ ti lè máa gbọ́ mi olúwa ló rẹ̀ mí lẹ́kún Ọláṣẹ́yìndé ọlá náà tó ṣẹ̀yìndé àwọn baba ńlá yín tẹ̀yìn wá fi jẹ́ orúkọ náà lénìí kò ní dórí yín kó parun bẹ́ẹ̀ ni àṣẹ Ìdùmarè lẹ́nu mi. adúpẹ́ wà lẹ́sẹ̀ bá mi kí gbogbo àwọn tí 612 ó ṣe ọkọ mi. ó gbére o àwọn àgbà wọ́n bọ̀ wọ́n ní ẹni tí kò kúkú gbọ́ tẹnu ẹ̀gá tí wọnú ètò lọ nìyẹn o a ní ẹ̀gá ń pàtó kọ̀wé máa jẹ́ ti gbogbo ẹ̀yin bàbá mi gbogbo ẹ̀yin ìyá mi lọ́mọdé lágbà lọ́kùnrin lóbìnrin gbogbo ẹ̀yin tẹ́ wà lórí ìkàlẹ̀ ètò yìí ó ṣe àwọn pé mo ti sọ mú ló máa pín sí bí oríṣi á tó bí ìpele 3 sí 4 sí 5 sí 6 kọ̀ǹgó níta gógó dùgbẹ̀dùgbẹ̀ ní ti kèrègbè wómúwómú wo ní nílé bàbá tó bí mi lọ́mọ èèlà ẹnì kankan nínú yín ò ní fi ojú sunkún ọmọ ó gbére bàbá mi ó gbére á má júṣe ogbó àtọ́ ẹ hey àní báwọn bùrìbùrì jó mùmú o ayé ò ní parúkọ wa dà sí ohun tí ò dá ohun tá a mọ́wọ́ tá a mẹsẹ̀ níbẹ̀ wọn ò ní dì mọ́ wa lẹ́rù ohun tí wọ́n fún mi èmi Ọmọ́tádé ṣe fún Ṣayọ̀ tí wọ́n fún mi láàárọ̀ ìṣẹ̀dá mi ò ní jẹ́ kán béèrè lọ́wọ́ mi ní ìyálẹ̀ta èyí tí wọ́n fún mi ní ìyálẹ̀ta wọn ò ní bí mi lọ́sàn-án gọrin kólíkálùkù máa fẹnu ẹ̀ wí tiẹ̀ bó bá ṣe fẹ́ èyí tí wọ́n wá fún mi ní ọ̀sán gangan wọn ò ní béèrè lọ́wọ́ mi nírọ̀lẹ́ tí wọ́n fún mi nírọ̀lẹ́ wọn ò ní béèrè láṣálẹ́ tí wọ́n fún mi láṣálẹ́ wọn ò ní béèrè lọ́wọ́ mi lóru gànjọ́ àṣẹ Ìdùmarè gbogbo ẹ̀yin bàbá ládé lóyè mo wólẹ̀ mo tẹríba o mo pàkúmọ́ níwájú ẹ̀yin bàbá ẹ̀yin yèyé gbogbo ẹ̀yin àgbààgbà pátápátá lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé kìrìsìtẹ́nì ní ẹni múmìnì ní ẹni oníbílẹ̀ ní ẹni mo tẹríba o ọ̀wọ̀ kò jẹ́ fún mi o nítorí pé mi Ọmọ́tádé ṣe
mo gbéra ṣàṣàṣàṣàṣà mo lọ sílùú Ọ̀wọ̀ mo bá àwọn àgbààgbà ìlú Ọ̀wọ̀ wọ́n jókòó tọ̀wọ̀tọ̀wọ̀ pẹ̀lú ọwọ̀ lọ́wọ́ wọn. Gbogbo àtọyìn o, ẹ̀yin bàbá, ẹ̀yin yèyé, gbogbo ẹ̀yin tẹ́ wà lójú fọ́nrán pátápátá ẹ̀ ní rí ń gbé sọnù bí ò ṣe bí ọmọ. Orúkọ yìí tó bá máa tàn gbòò, tó bá máa láago gbọ̀n, kò ní jẹ́ lórí ìbàjẹ́. Ayé ò ní ti bí ìbànújẹ́ mọ̀ yín o. Ayé ò ní ti bí ọ̀fọ̀ mọ̀ yín. Àṣẹ bàbá mi, ẹ ṣé. Lórí rògbòdìyàn tó ń lọ yìí náà ni. Lórí ìsìnkú, kò ṣe sìnkú olóògbé bàbá wa, bàbá àgbà, bàbá ọba, ọba àgbà. Ọba àgbà ni wọ́n. Síkírù Káyọ̀dé Adetona O Jebi Ọ̀gbágbá kejì. Ọ̀rọ̀ wọn yìí náà ni ló ń jẹ lọ lẹ́nu gbogbo àgbáyé. Ṣé ẹ dẹ̀ mọ̀ wípé ẹni ńlá ló ń ṣeun ńlá. Ẹ gbọ́ ta ló jẹ̀bi? Ṣé àwọn afọbajẹ ẹlẹ́tàn náà jẹ̀bi ni tàbí ọmọ bàbá mi, bàbá àgbà Adetona Ọ̀gbágbá kejì tí wọ́n fi jọba láì ṣàlàyé ohun tó rọ̀ mọ́? Mo rìnrìn àjò, ẹ̀rí bójú mi ṣe lẹ́bọ́. Mi ò tíì sùn látàná torí pé mo fẹ́ mọ ohun tó wà nínú òfin tó tó kókò, mo fẹ́ mọ̀. Nígbà tí ẹ fìyàn sí orí oyè, sí orí àpèrè, tó bá tẹ̀ kó tẹ̀jòyè, ká sọ pé baálẹ̀ àbí ọ̀tún ìlú àbí ìyálóde àbí eléyìí àbí tọ̀hún, ṣùgbọ́n tẹ́ ẹ̀ bá sọ ohun tó rọ̀ mọ́, ẹ jẹ́ ká máa yára láti gbọ́rọ̀, ká wá máa lọ́ra láti fèsì bí Bíbélì ṣe sọ nìyẹn o. Ẹ jọ̀ọ́ ẹ bá mi pín ètò yìí kó délé kó dóko. Gbogbo ohun tó jẹ mọ́ Ìjẹ̀bú Òde àti gbogbo Ìjẹ̀bú Rẹ́mọ lápapọ̀, gbogbo ẹ̀ ni mo ti fi sí, ni mo ti fi ètò yìí ni mo ti fi ránṣẹ́ sí wọn pé kí wọ́n pàdé mi lábẹ́nú bí wọ́n bá tiẹ̀ lè jáde síta. O ọ̀rọ̀ ṣe ni wò ká mọ bá ṣe kí ni pẹ̀lẹ́ nígbà tá a bá tẹni ní gìgírísẹ̀ mọ́lẹ̀. Èmi ọmọ yín Ọmọ́tádé ṣe ẹ fún Ṣayọ̀, mo tọ̀ àwọn àgbà lọ fún ọgbọ́n, ìmọ̀ àti òye lórí ìsìnkú náà tó fa làásìgbò tó jẹ́ kí gbogbo àwọn tó ti sọnù tí wọ́n sọnù kíyè wọn kó jí. Ọlọ́run ọba o, aláwùrà bí o, mo bẹ̀ẹ́ ni o. Nígbà tí òkìkí mi bá tún máa kàn jù báyìí lọ, má jẹ́ kó jẹ́ ohun tó máa dá rògbòdìyàn sílùú. Tó bá tẹ̀ sí máa jẹ́ pé ohun tó máa dá rògbòdìyàn sílùú, jẹ́ kó jẹ́ pé ohun tó máa jẹ́ àtúntò àti àtúnṣe. Bíi ti ọmọ Adetona Ọ̀gbágbá kejì. Àjànàkú ṣubú bí ẹni ò lè dìde. Ṣé mọ̀ pé èmi àtàwọn bàbá mi lọ́balọ́ba a máa ń fà gan ni, pàápàá jùlọ àwọn Tàwórì. Bára ẹni làwọn náà, torí pé kí n ló fi kàn mí kò ṣeé gé dànù. This is 1960 paper.
You see how handsome, cute, dashing he looks there. He looks so wonderful. In fact, ṣé mo dé tún wá lè lo gajúgajú báyìí ẹjọ́ ẹ ṣàánú mi. Ojú yín ni kẹ́ fi ká o. Tó sọ báyìí pé Síkírù Adetona, now recognized as new Awùjalẹ̀ of Ìjẹ̀bú Òde. Ojú yín dojú mi o. Orí ìtẹ́ni kí n má lo jígí yìí o. Ọmọọba Síkírù Káyọ̀dé Adetona, age 26 years old, former Nigerian student in the United Kingdom, has been recognized by the government of Western Nigeria as the Awùjalẹ̀ of Ìjẹ̀bú Òde. Is in succession to Oba Daniel Adesanya, who died then last year. That was 1959. It was officially announced in Ibadan yesterday. Oba Adetona returned to Nigeria from the United Kingdom in November last year. Last year, no, last year. Following his ambition by the Kingsmaker as the Awùjalẹ̀ elect. Excuse me, nomination, not ambition. Ẹ̀yin lẹ ní kí n má lo jígí o, ẹ wá ká o. Nomination, not ambition, please. Following his nomination by the Kingsmakers as the Awùjalẹ̀ elect. The new Awùjalẹ̀ is the youngest of the 6 person sponsored for their sponsored for their stool by the Aniku whatever. Ó ti wà blurry gan. Ṣẹ́rí bí tí mo fẹ́ kà ní bíbá. So gbogbo àwọn kinní wọ̀nyẹn gorí ara wọn ni. But Anikilaya ruling family. Okay. Whose turn it was to present a candidate. When his nomination, when his nomination was announced in September last year, some members of the family protested against the decision and filed a motion at the Abeokuta High Court, seeking an order for a right to prevent the government. Emma Bobby were very, very interesting in you. To prevent the government from appointing or recognizing him as the Awùjalẹ̀. The case is still pending in the courts. Meanwhile, preparations for his installation will start in earliest, and the Kingmakers will meet today to fix a date for the installation. Okay, be you could do for Senate. You know, my sexy papi. I cannot Firdaus jàre. Sherry, ibi tí jẹkújẹ. Sherry ara àwọn nǹkan tí mo ṣe máa ń bá àwọn
bá mi ládé bá mi lóyè tí mo ṣe máa ń bá wọn jà nìyẹn. Ṣé rí pé láti bẹ̀rẹ̀ ẹ̀yin lẹ sọ pàdégún nígbà tó tún yá tẹ́ tún ti rí better offer nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní orí àjọba àjẹbà nìyẹn. Kí ni wọ́n ń ṣe? Wọ́n aládégún tẹ́nìkan bá tún gbé extra kọ́bọ̀ sílẹ̀ wọ́n tún ládé ògún mọ́ jẹ́jẹ́ lẹ́ni yìí wà ní comfortable place in United Kingdom, and for a guy of them to look this presentable a mọ̀ wípé gbọ́ngbọ́n kan sí. To look this, you know, to stand out like this. Fúnra rẹ̀ ló ń ṣe ilé ayé ẹ̀ jẹ́jẹ́, wọ́n ń ṣe ilé ayé wọn jẹ́jẹ́. Ẹlẹ́yin ìdílé yìí tó bá kàn yìí ẹ lóhun lẹ fà sílẹ̀ nítorí kíni? Nítorí pé ó kàwé, ó mọ̀yàn, ó lẹ́nu ń bẹ̀. Àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ṣùgbọ́n nǹkan kan lẹ fi bàjẹ́ tẹ́ẹ̀dẹ̀ tún sì ń ṣe dìísìn. Mo dẹ̀ wá mọ̀ pé lórí eléyìí ni gbogbo ilẹ̀ máa tọwọ́ ọmọ yín báṣọ. He was a young guy enjoying his life. Just 26. Ẹni kò máa bọ̀ nílé. He left everything. Came down to Nigeria. Ẹ̀yin kan ẹ dìde, ẹ̀yin alábòsí. Ṣẹ́rí, ní àwọn ibi tí mo ti gbọ́ àwọn ọ̀rọ̀ wọ̀nyí, ẹ máa gbọ́ pitipiti ọ̀rọ̀. Mi ò nílò àti ṣàlàyé rẹpẹtẹ. Torí pé ètò yìí a máa mú ní abala kìíní ní ìta àṣẹ kọ́kọ́ sí. My bad. The information I gave yesterday about President Buhari being buried in London was not right. It's what I was given. And the appearance of the place, but it happened to be in Daura. So gbogbo àwọn olóyè, gbogbo àwọn tí wọ́n ta list wọn lánàá yẹn, they were all present. So he was buried in Nigeria, even though he's not a Nigerian. And let me shock you with a picture. Ẹ má bínú pé mo fẹ́ divert just for few seconds. Nítorí yesterday, I think we saw four dudes. Bóyá ọkọ àwọn ọmọ ẹ̀yẹn wọ̀nyẹn ni. Ìlúbìnrin ni bàbá yìí o. Ìlúbìnrin ni our former president, the real president tó ti kú láti yí agbọ́ngàn tó ṣe gbé wá fún wa pó ṣe kú. Òun rèé, ìlúbìnrin ni. Oh, sorry. Ìlúbìnrin ni. Ṣé rí pé gbogbo ẹnìkan ṣe lọkùnrin ń bẹ. And I'm not sure if that is his son or his first daughter's husband. Àbóbìnrin kan ni gbogbo àwọn tẹ́ ń wò yẹn. Alhamdulillah. So that settles that area.
Oh. Now, my apology to each and every one. I told you that I got that information around 4 o'clock in the morning. So, ṣé dẹ̀ mọ̀ pé nígbà tó ti di ti Buhari bẹ́yẹn oríṣiríṣi nǹkan la ti ń kà. Nínú ọgbọ́n tí mo wá lọ àti ìmọ̀ tí mo mú wálé àti òye tí mo fi ro gbogbo ẹ̀ papọ̀, ẹ máa gbọ́ àwọn ohun wọ̀nyí mo béèrè kó tó di pé mo ṣe kíni mo lo àwọn ohun wọ̀nyí. Ẹni tí ẹ máa gbọ́ ohun wọn is a woman that is so dear to my heart. I called her Mother Supreme. Why? Because of her age, wisdom, and what he's doing for our country in regards to submitting herself to Olódùmarè to keep what our ancestors left behind. Oh, I call her Mother Supreme because she happens to be an Erelu. My grandmother was an Erelu, number one. Then she became Iyaliba. One thing is to become an Erelu, another thing is to become to bestow the title of Iyaliba. Iyaliba means somebody that's kò ní sùn kò ní wò. Ìlú ò gbọdọ̀ lọ́wọ́rọ́ ní ìṣẹ́jú kan. Every blessed morning, orígun mẹ́rẹ̀ẹ̀rin ìlú ló gbọdọ̀ lọ wúre sí. Ẹ mọ̀ náà nìyẹn. Ẹ dẹ̀ mọ̀ náà nìyẹn. So kí lẹ fẹ́ ṣe? Ẹ lọ sọ lọ́jà. Ṣùgbọ́n kẹ́ rántí ìyàṣọ mọ́ra yín lọ́rùn ṣá o. Ẹ máa gbọ́ ohun wọn lọ́tún lósì. Ẹ máa gbọ́ nǹkan tí oníkálùkù sọ, bó ṣe yé oníkálùkù sí. But when you ẹ jẹ́ ká máa bọ̀. Ọ̀rọ̀ ṣùnùkùn ojú ṣùnùkùn náà fi wò. Ọkùnrin lẹni tó ń ṣe léyìí o. Tó pa ti gbàpọ̀ ẹ̀ lọ lábí òwe Yorùbá. Tí mi ó kàn wí fún gbogbo oníṣẹ̀ṣe ẹrù àwọn oníṣẹ̀ṣe fún pé wọ́n gbà tẹ́ pé fúnra ara ọba tó gbéṣẹ̀ ló ti fi ọ̀nà alẹ̀ tó ti forí ara ẹ̀ bọ́ gbà tù. Tó pa ti gbàpọ̀ ẹ̀ lọ. Ká má wá fi tó ti bàjẹ́, ká má fi tún ká má fi dín nǹkan tí ó sì ń dá a lọ́wọ́. Ṣẹ̀ṣẹ̀ sì ń dá a lọ́wọ́ báyìí. Ẹ má jẹ́ àgbèjà ẹ̀wọ̀. Ẹ jẹ́ kí èèwọ̀ gbèjà ara rẹ̀. Kí èèwọ̀ béèrè lọ́dọ̀ ohun tó ti lọ àti àwọn ọmọ tó fi ilẹ̀ àti àwọn mọ̀lẹ́bí rẹ̀ àti àwọn àfáà àti ẹ̀sìnkú ẹ̀. Ẹ má jẹ́ wọ́n fi ìsìnkú rẹ̀ sọ àwa lẹ́nu. Kí èèwọ̀ máa bí wọ́n léèrè torí bí bá bí ni kò gbóògùn. Ẹ jẹ́ àfi wọ́n lẹ̀ ká máa wò wọ́n ká máa wò ṣe wọn. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ẹni tó ṣe voice mail láti ìlú òyìnbó sí. Ká fi ilẹ̀ bẹ́ẹ̀ ká máa wò. Ìyẹn ò pé kí abáṣẹ̀ ṣíṣe ẹ̀rù ọba ṣẹṣe àbáṣẹ̀ ṣíṣe ẹ̀rù ọba ṣẹṣe ìyẹn ò pé kó bu àwọn ọ̀run mọ́lẹ̀kù. Òun ló ti ṣera rẹ̀ bẹ́ẹ̀. Wọ́n gbàdá pé ayé náà gbogbo àwa ń gbà tó ti dìnáǹsà rẹ̀ pé òun rẹ̀ ṣe òkú oníṣẹ̀ṣe. Lókù òun èso òkú oníṣẹ̀ṣe. Lójú ayé ẹ̀tẹ́nìkan kan ò sì bá wọn ọba jà sí. Nítorí ọjọ́ orí ẹ̀jẹ̀ àfi ilẹ̀ bẹ́ẹ̀ ọ̀ lọ́kọ̀ àwọn ṣe. Ètò kan kò ní pé ẹlòmíì tó bá tún fẹ́ jẹ́ gẹ́gẹ́ bí àwọn tí mo ti ń rí kà náà. Ẹlòmíì tó bá tún fẹ́ bọ́ sípò ọba ìbá ṣe bẹ̀rẹ̀ ìbá ṣe jẹ̀bú ńbẹ̀ náà ìbá ṣe gbogbo ilẹ̀ káàárọ̀ oòjíire kí wọ́n ti ṣe ní
ìkìlọ̀ fún pé kò sí ní tọ́jọ́ pé ó ṣe ọba díẹ̀ tó sọ pé mùsùlùmí náà mọ̀ ṣe pé ọba jẹ́ ọ̀ṣàká kọ́ jẹ́ ọ̀ṣàká ẹni yẹn bá ti tẹ̀ nínú tí wọ́n ti mọ̀ pé kò ní gbàbọ̀dé fún wa ní kọ́ máa jẹ́ ọba lọ́n kó ṣàánú fún ọ. ọ̀rọ̀ yìí ti wọ́ wá ti pẹ́ nígbà táwọn ọba wa ti fààyè gbá ẹ̀sìn àjòjì ó ti di pé bẹ́ẹ̀ nìkan ọba jọba wọn nìkan ló máa jó kọ mùsùlùmí kan àbí kọ́ máa jó kọ àfáà orúkọ ìgbàgbọ́ kan nígbà tí wọ́n ti ń ṣe yẹn tí wọ́n dẹ̀ ti fòfin yẹn múlẹ̀ kẹ́nìkan kan ọjà sí ńgbà náà ìyẹn wá dà tó kún ọbẹ̀ dà tún sí ọlọ́run kọ àwọn ṣe o kò sí òní bàjẹ́ o ọ̀rọ̀ sùnù. Yẹ́rọ̀kọ ẹni yẹ́rọ̀kọ mi múgbẹ́múgbẹ́ ńrẹ̀kẹ̀nẹ́ ẹ̀sọ́ ogbó àtọ́ ìyá mi. Now bàbá tí wọ́n sọ̀rọ̀ yẹn wọ́n try wọ́n lo ọgbọ́n fi sọ àwọn àgbékalẹ̀ yẹn dá ṣùgbọ́n nígbà tẹ́ bá tún wá gbọ́ ohun tó máa tẹ̀lé ní alẹ́ yìí tẹ́ bá tún Olúwa tún wá fún yín ní oore ọ̀fẹ́ láti tẹ̀lé mi rìnrìn àjò yìí ní ṣísẹ̀ntẹ̀lé títí dé apá 25 torí nǹkan tó wà ńlẹ̀ ó rọ̀. Nígbà tí ẹ lọ múyàn wá tó dẹ̀ ti di pé àwọn kan ti go against ẹni yẹn owó ló ń sọ̀rọ̀ connections ló ń sọ̀rọ̀ ẹni ẹlẹ́ni ẹ mú wá àti bẹ̀rẹ̀ ni wàhálà ti wà ní làásìgbò ti wà. Ẹ ṣàlàyé nǹkan kan fún nǹkan kan tó ṣe nǹkan kan ní nǹkan kan tó kọjá mọ́ nǹkan kan tó fara pẹ́ nǹkan kan. Akudede ìwòyí o, thank you very much for this write-up. Èmi náà ń pèlè relu tún àṣẹ. Èmi tí àwọn irúnmọlẹ̀ gbé iṣẹ́ tí mo dẹ̀ ṣe àyà gbangba láti move bill láti 2008. 2008 nígbà tó ṣe kábíyèsí tèmi játijàti. 2008 lèmi ti bẹ̀rẹ̀ ìṣòro mo dẹ̀ náwó sí mi ò look back. So ẹ máa ń fi okùn sọ́run àìgbùjálẹ̀. Èyí tẹ́ ẹ bá sí ìlú ń gbà yẹn ẹ lọ ka àwọn nǹkan tẹ́mi èmi àjíwọ̀n erelu tú wá ṣẹ̀kọ́. Nígbà tẹ́mi sọ pé ohun tó nídìí lára ọba nǹkan báyìí ni wọ́n ní rọ́ ni. Ṣàkátà pààrà là ń sí tọ́. Kò sí bí a gbọ́dọ̀ máa ṣe anything àbáláyé tá a bá ní ìgboyà láti sọ ní tá à ń ṣe. Ẹ má pa Àwùjalẹ̀ o. 2008 lèmi ti bẹ̀rẹ̀ wàhálà yẹn. Lẹ́yìn yẹn tí mo yọjú sí Àwùjalẹ̀ Olódùmarè ló ṣe bẹ́ẹ̀. Ó kọ ìwé. Mo dẹ̀ wá ń gbẹ̀ nígbà tó ṣe 50th anniversary yẹn. So àwa kan mi ò sí ń pamọ́ o torí mo sọ tó ń ṣe ìrẹ̀mọ́ mi ò fi nǹkan kan bò ṣàkátà pààrà là ń sítọ́ Ṣàngó kì í bẹ̀rù anybody tá a bá máa túnṣe ohun tí à ń ṣe yẹn ẹ jẹ́ káyé gbọ́ táyé bá ti gbọ́ àwọn tó bá fẹ́ jọba tí ò bá tẹ́ lọ́rùn wọ́n á sọ fún yín pé àwọn ò ṣe é. Ohun tá a fẹ́ mú lára èmi ò fi pamọ́ ohun tá a fẹ́ mú lára ọba ẹ jẹ́ ká gbóyà ká sọ bẹ́ẹ̀ bá dẹ̀ lè sọ ẹ jẹ́ ká yé mọ̀ pé ẹni tẹ́ fẹ́ mú lára ẹ̀ kì í ṣe pé kẹ́ máa ṣe bí òjò ọmọ akílẹ̀ ní ajúwìn ìṣọmọ òjò. He has won. Why? Secrecy foolishness must end. Ọdún padà wá. Now, mami, ẹ má bínú pé mo dá kinní yẹn dúró níbẹ̀ yìí. Ọjọ́ kan pẹ̀lú yẹrọkọ mi mugbẹmugbẹ.
gbogbo àtọ̀ o. Ṣé mọ̀ pé mo ti máa ń sọ, mo dẹ̀ ti ń sọ tipẹ́tipẹ́. Mo ní ojú tá a fi ń wo our ancestral gifts kò kí ṣe nǹkan tó jẹ́ nìyẹn. Èèyàn ní ká béèrè lọ́wọ́ ẹ̀, èèyàn ní ká. Mo ń jẹ́ kí àwọn èèyàn mọ̀ wípé kò sí irúnmọlẹ̀ tó máa dédé sọ pé orí mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ní kẹ́ lọ mú wá. Báwọn èèyàn ṣe ń sọ, wọ́n ṣe ń sọ ní church, wọ́n ṣe ń sọ ní mọ́ṣáláṣí. Táwàkálítù lórúkọ ọjọ́ mẹ́jọ mi. I'm a Christian by choice and by calling. But ilé ọba ni mo ti jáde, ẹ̀rí pé tèmi pọ̀ níwájú Ọlọ́run. Àwa sọ pé Ọlọ́run mọ nǹkan tó ń ṣe. Àárín mẹ́tẹ̀ẹ̀ta ni mo wà. Ṣùgbọ́n àárín èmi àti Ọlọ́run ogun rege, ẹ lọ sọ lọ́jà. Ẹ mú fèrè sẹ́nu. Ṣùgbọ́n ẹ rántí faṣọ yíya tẹ́ bá lọ. Mo ní àwọn ènìyàn ni wọ́n ń ṣe ìkà. Àwọn tó mójútó, àwọn alámójútó. Listen. Mama sọ kíní kan níbẹ̀rẹ̀. Nǹkan tí mo ṣe sọ pé mama, permission to use all these voice notes. And she said granted. Wọ́n ní wọ́n ṣe ọba tàwọn ṣàkàṣàkà. Àwọn ọ̀ka èèyàn ló ṣe yẹn. Ọba kò sí nǹkan tí wọ́n nílò. Well, àjọ wà nínú ilé ni. Nǹkan tí mo gbọ́ ni mo gbé jáde wá, àní nǹkan tí àwọn èèyàn tí wọ́n tún kọ káàkiri. Tó bá yẹ pé nígbà tí debate yẹn lọ, tó bá yẹ pé mo rí ẹni tó dá wọn lóhùn contrary to all she was saying, I wouldn't have asked permission to come to bring it here. And I'll be so happy if you can join me, Yeroko Eni, for tomorrow's program. Maybe just to shed light. People know you already. You've been here once or twice, if not even 3 times. On Nigba Washe. But everybody is so busy now, so Ọlọ́run fún mi nígbà ìwáṣẹ̀ ṣe lásìkò ẹ̀ bá tó. Kò kìí ṣe pé every week mọ́ bí ti tẹ́lẹ̀tẹ́lẹ̀. Nǹkan kí nǹkan yòówù kọ́ lè sọ pé wọ́n ń yọ, wọ́n ń gé, wọ́n ń ṣe. Ẹ dúró, ṣé òyìnbó ò kìí géèyàn? Ṣé téèyàn bá kú tí ó jẹ́ pé by accident or something, òyìnbó á yọ ọkàn yẹn tó ṣì wà alive, tó ṣì wà very very healthy, wọ́n á donate ẹ̀ fẹ́ lómi, wọ́n á dẹ̀ gba owó tó bá gbà ń bẹ̀, wọ́n á fi rọ̀nù hospital yẹn. Ẹ ṣé ìyá mi, ògbó àtọ́ ẹ̀, ògbó àtọ́ ẹ̀, ògbó àtọ́ ẹ̀. I love you. Ìyá ọkọ mi láti Ìkẹ́nnẹ́ erékè nìyẹn o. Níbi kíní tí tó ti ń di money, kíní yìí náà ní nǹkan. Ebi ń pa wọ́n fò láì kìí ṣe mi. Kòkò yìí sì láti gbin o. Mo gbin tán odidi ọmọ. Ẹ rántí sọ pé ibo lọmọbìnrin yìí wà. Mi ti gbowó oúnjẹ, mi ti jẹun látàárọ̀. Omi yìí náà ni diluted water. Kìí ṣe wine o. Colorant ni. Níbi tán gbé ń fi ìyà jẹ ọmọ òkú ọ̀run tẹ́lẹ̀ mọ̀ pé mi ìdẹ̀ níyà mi ní bàbá. Ẹ̀yin Ìkẹ́nnẹ́. But I love you. Tí ẹni tí ọ̀pọ̀ even
lọ kọ́ńkọ́ admit bí Buhari ṣe kú sí London yẹn. Tó bá yẹ pé some parts of his body are still alive, wọ́n máa gé, wọ́n máa yọ kúrò, wọ́n máa donate ẹ̀ fẹ́lòmíì. Nǹkan tí àwa sọ di bàbàrà ní Nàìjíríà nítorí ẹ̀sìn, àwọn people yìí ló dẹ̀ gbẹ́sìn wá fún wa. I'm not saying what she's saying is this or that, but nǹkan tí mo bá nínú ilé ni mo gbé jáde síta. So kí wá ni? Ààrẹ ẹni tó ń bímọ, ẹjọ́ torí Ọlọ́run yírọkọ ẹni. Àwọn audio dollar ẹ ti kúrò ní audio nsìn, ẹ ti di AI. Ọlọ́run dẹ̀ tí wá ṣe mi ìgbé nílùú ibi tán ti ń ná dọ́là ló bá tán, irọ́ ti já. Gbogbo nǹkan tí à ń ṣe, ẹ̀yin people yìí, you evil people that introduce evil into ẹ̀sìn àbáláyé, gbogbo yín pátápátá nílẹ̀ máa béèrè lọ́wọ́ yín. Hey, kini ko, come on. Now already this man happened to be, he said he has become a, but because SEC nule shalaye, everything is there. He wrote a book before passing the bill. Ní sọ fún wọn, ní ṣàlàyé anything fún wọn, ní sọ pé now Tawakalitu ló ń jẹ́ o, tó bá ti jẹ oyè Jésù o, a máa sọ ẹ́ di Maria o. So that ẹnìkan bá ti ẹ pè mí ní Maria, máa bojú wẹ̀ ìpẹ̀lẹ́ rìn. Ní ṣàlàyé nǹkan kan. Dẹ̀ máa gba gbogbo nǹkan tó yẹ kẹ́ ẹ máa gbà lójoojúmọ́ lẹ máa gbà títí wọ́n fi máa sọ pé wọ́n parí ìgbélé oṣù mẹ́ta tí wọ́n ṣe, because ẹnìkan sọ pé ó ṣègbélé fún odidi oṣù mẹ́ta and kìnìkan. The man said the people that were supposed to attend to him, they were just having fun, eating morning and night for good that 3 months. Èmi kọ́ ni mo sọ o, ẹ jẹ́ ká máa gbọ́rọ̀ lọ. Ìyàwó lè mi ọmọ akin tí mi ṣọmọ ọjọ́ 2008. Alẹ́ kábíyèsí, ọṣẹ játijàti rédèrèdè. Ẹgbẹ́lẹ́ ni èmi àjùn tí mo sọ yìí. Àwọn tí ò tó gbangba sùn lọ́yẹ́ náà lọ ń tàǹpà pẹ̀lú bọ́dì kábíyèsí tèmi. Ṣọ́ra mi ti yé yín. Iṣẹ́ rí ọ̀rọ̀ yìí. Àwọn alábàáláyé ayé parọ́ mọ́. Nọ́mbà tí ní olè ní, ẹ sọ pé bẹ́ẹ̀ ni olè ní. Ẹ dẹ̀ wá ṣàlàyé ìdí tẹ́ rí jẹ́ olè. Nọ́mbà lè ń yọ nǹkan lára ọba. Ẹni bẹ́ẹ̀ ni. Ẹni bẹ́ẹ̀ ni. Torí pé ó yé yín ìdí tẹ́ gbọ́dọ̀ yọ. Ẹ wá ń farapamọ́ ẹ parọ́. Àwùjalè. Ó kọ sínú ìwé ẹ̀. Ó ní gbogbo ń tẹ̀ ń ṣe. Ó ní kò yé òun. Ó náà ṣe ìpèdí fóun. Ó ṣàlàyé. Àwùjalè ní kọ́kọ́. Ṣé bí ẹ̀fọ́ ẹ jẹ́ ká jáwọ́ nú ẹ̀písù tẹ́ ń kọ kiri. Kókó ọ̀rọ̀ rẹ̀ tẹ́ bá láyọ̀ sọ fàyè pẹ̀ ní ìdí nǹkan lára ẹ̀. Tẹ́ bá láyà kí ló dé? Ṣé bẹ́ẹ̀ ní alábàáláyé ni wá? Ṣé bẹ́ẹ̀ ló lórìṣà ni wá? Ṣé bẹ́ẹ̀ ní kíní kan ni wá? Kí ló wá ṣe ń tẹ́ yọjọ́? Tẹ́ yọjọ́ tẹ́ láyà. Ẹ sọ́sàyè ká gbọ́. Kì í ṣe pé káwa máa sọ pé bó ṣe rí rèé káwọn kan máa ṣe bí wèrè
kọ́ máa ní irọ́ ni ó gbé lọ nìyẹn tí kíní kan ò ní ṣẹlẹ̀ àná nísìnyí ẹ jáde kẹ́ sọ pé ẹ̀tọ́ yín ni láti yọ nǹkan lára ọba àtúnwá fight ẹ̀ láti fi sínú bill mi èmi àjú I'll be involved bill yẹn sọ pé ẹni jẹ́bẹ̀ yọ lára ẹ jáde ṣòtítọ́ ṣòdodo ẹni ṣòtítọ́ ni mọ̀lẹ́mú gbé ẹ jáde. ó ṣe é sọ again wọ́n yọ nǹkan lára yàn wọ́n yọ nǹkan lára yàn the spirit is gone it's just a carcass a gbọ́dọ̀ dá padà sílẹ̀ wọ́n yọ o wọ́n yọ o ilẹ̀ náà ni gbogbo ẹ̀ máa padà sí but in a proper way. In an appropriate way, in fairness to gbogbo irun mọ̀kànlé lérí ń wó irun mọ̀lẹ̀. Nígbà tí Queen Elizabeth tó join àwọn ancestors, gbogbo wa pátápátá báyìí la fojú rí oríṣiríṣi orò tí wọ́n ṣe. Nígbà tí Charles náà débẹ̀, gbogbo wa pátápátá la mọ̀ ìtaari ń ta nìyẹn ìtaari ń ta nìyẹn ìtaari ń ta ńkọ́. So why is it that anything that has to do with Yorubas, Nigerians, Yoruba in particular, ẹ jẹ́ kí n sọ fún yín, àwọn Igbo wọ́n fi ìṣẹ̀ṣe wọn fi ṣeré ìtorí ẹ̀ ló ṣe jẹ́ pé kí ni wọ́n sá làásìgbò kiri because their forefathers they did it wrongly. ṣé wá rí gbogbo nǹkan tí gbogbo ẹ̀yin bá mi ládéládé ẹ̀yin bá mi lóyè lóyè ẹ̀yin àfiyèsí tí ẹ fiyèsí nǹkan kan rárá tó jẹ́ pé a gbà pé mẹ́tẹ̀ẹ̀ta lẹ gbọ́dọ̀ ṣe ṣùgbọ́n ìwọ̀ntún ìwọ̀nsì ní nǹkan ẹ gbọ́dọ̀ bá gbogbo wọn ṣe bẹ́ẹ̀ ni ṣe bẹ́ẹ̀ mọ̀ pé nínú ìlú tẹ́ ń gbé tí nǹkan kan bá ṣẹlẹ̀ ní church tó bá wà nínú ìlú yẹn wọ́n náà bá ìlú yìí ńkọ́ àbí kí wọ́n ní baálẹ̀ ìlú yìí ńkọ́ wọ́n ò ní sọ pé pásítọ̀ yẹn dà o ibi tó yẹ kẹ́ ẹ ti mọ̀ pé ẹ wà so important nìyẹn ṣé wá rí ẹ̀yin tí wọ́n fi yín ṣe atọ́nà àbí àna ọ̀kasí àbáwọn náà ṣe ń sọ tẹ́ ẹ ti sọ gbogbo ẹ̀ tẹ́ ẹ sọ di ṣáláàké tẹ́ ẹ sọ gbogbo ẹ̀ tẹ́ ẹ ti da gbogbo ẹ̀ lórí rú nítorí ìjẹkújẹ ọba kan ọlọ́tà ọ̀fọ̀tà mo sì ṣe audio video jáde lórí ẹ̀ àwọn ọmọ ìlú bẹ́ síta pé àwọn mú ènìyàn ẹ̀yin náà lẹ́ni kan lọ mú ẹni tí oyè tọ́ sí wá wọ́n mú ẹni tí oyè tọ́ sí tí wọ́n agree in the family wọ́n mú jáde ẹ̀yin náà mú èèyàn tí yín jáde bàbá I'm not your enemy because tí bàtà bá ti ń ró pọnlá and I've been warning you mo ti ń ṣí yín létí tipẹ́ ṣùgbọ́n tinú mi ni máa ṣe ògùn òṣì ni and not just tinú mi ni máa ṣe ìwà ìkà selfishness wọ́n ní nítorí pé àwọn onífá jókòó síbi tí wọ́n ti ṣe election
so wọ́n believe pé Ifá yẹn ló Maradona àwọn the kingmakers àbí àfoyèjẹdẹ ní tí wọ́n ní. Ló ṣe jẹ́ pé his own candidate nígbà tán ka vote, his own candidate lose. Ó jẹ́ 3-2. The same thing náà ló ṣẹlẹ̀ ní Sọlọ. Abíọ́dún ó kàn ń ṣadélé lórí àpèrè tó wà yẹn ni. Ó kàn ń ṣadélé ni máa sá kolobá lọ. Bíbélì mi jẹ́ kí n mọ̀ pé a mú ẹni búburú, a mú ọmọ ènìyàn kúrò ṣáájú ọjọ́ búburú. Ó kàn ń jókòó sórí ibẹ̀ yìí ó fi ń délé ni títí tí gbogbo ewu tó wà nílẹ̀ máa fi kúrò. Now ọlọ́tà láti cancel election yẹn, ariwo gbàgbù kan. Bàbá ẹ tún wá threat àwọn tí wọ́n fi ẹ̀rọ́nú wọn hàn wípé àwọn ò ní gbà pé kán túbọ̀ yẹn yàn. Ẹni wọ́n gbọ́dọ̀ túbọ̀ yẹn yàn ni, wọ́n gbọ́dọ̀ túbọ̀ yẹn di àbáwọn náà ṣe ń sọ. Within that 10 days ẹ tún ti fi èèyàn mẹ́ta ẹ ti fi joyè. Èèyàn mẹ́ta yìí ẹ wá àdí ẹ̀ mọ́ àwọn previous 5. Ẹ wá ní kán á túbọ̀ yẹn dà àbí kán túbọ̀ yẹn jì àbáwọn náà ṣe ń sọ. Ẹni tí ẹ yìí tó jẹ́ pé your own candidate sir tí kò kìí ṣe ọmọ ìlú yẹn tó yẹ pé owó ló gbé fún yín, àwọn tí ẹ fún lówó tẹ́ ẹ fi okùn sí lọ́rùn, wọ́n wá ṣe kíni, wọ́n wá dìbò fún, wọ́n lóhun ló wọlé nítorí kíni, nítorí owó NURTW odidi ọba agbèrò. Now the same thing. Nígbà tẹ́ bá múyàn síbì kan tẹ́ ẹ bá ṣàlàyé, kò sírun mọ́lẹ̀, ọba kì í mẹ̀jẹ̀ iyì ló bá ń forí bíbẹ́ ṣe. Ṣẹlẹ àwọn ọmọ Ìgbò kò sílé náà bó ṣe lè tóbi tó nílùú wọn wọn ní gbé bẹ̀. Wọ́n December nìkan náà máa ń lọlé. Orí ẹ gbogbo ibi tó bá ti dé tígbà wọn bá ti rọ̀ wọ́n máa fẹ́ gbà, wọ́n máa fẹ́ ràgàbò bẹ̀. Which is what they are doing right now in Lagos State. Torí pé wọ́n fi ṣẹ̀ṣe wọn ṣeré. Ṣùgbọ́n àwọn ọmọ Yorùbá a máa dàrú ni. Ohun tí ò tọ́ sí ẹ wá bẹ̀rẹ̀ sí ní ìgara chicken yìí náà ní ìgara turkey. Ẹ wá bẹ̀rẹ̀ sí ní wúlé, ẹ máa wúlé lórí nǹkan tó mọ̀ pé ò lẹ́tọ̀ọ́ sí in the first place. Tó bá fi yín sì di nǹkan pé kẹ́ṣọ́, aṣọ sẹ́nu lẹ́ máa ṣọ. Wọ́n yọ nǹkan. It's not a new thing. Ṣé ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ púpọ̀ jù. Ẹ̀mí ọ̀wọ̀ kò jẹ́ fún mi. Torí mo rí àwọn èèyàn tèmi. Hey, tí Jésù ní mí, God bless you. No, let us use wisdom. Kò sí ọmọ Yorùbá kankan tó máa sọ fún mi wípé láti ìrandéran òun Kristẹni ni wọ́n àbí láti ìrandéran òun Muslim ni wọ́n. Màmá o, èèpà òrìṣà o.
Ọbabìnrin olókun ẹ kú ọjọ́ mẹ́ta mà. Kò sí nǹkan kan tí ó ní ìdá tí máa fi pamọ́ ju bí àwọn baba ńlá wa ṣe ń ṣe gbogbo àwọn nǹkan tí mò ń rí lórí tabloid sísìn ó ń bà mí lọ́kàn jẹ́. Àwọn nǹkan àṣírí ẹ máa ṣe gbogbo ẹ̀ lórí fídíò lórí TikTok lórí Twitter lórí Twitter ìwọ̀n yẹn ò tiẹ̀ fàyè gbà yẹn lórí Instagram lórí Facebook. Ṣé rò pé àwọn Christian náà ní tiwọn tí wọ́n ń ṣe ni? Ṣé rò pé àwọn Muslim náà ní tiwọn tí wọ́n ń ṣe ni? Ẹ kálẹ́ dádì mi, Superior Evangelist Dina or Dina. Ẹ má bínú, Adéwálé, God bless you, sir. Kò sí bí ọmọ òkókó kú ní diaspora, bọ́mọ òkókó tó kú bá kú, tó bá rí pé something tó wà lára ẹ̀, part of the organs are still alive. Ní gbóná ìjọ yìí mo fẹ́ pòwe ìfọ́n náà fọ́rú ṣé bẹ́ẹ̀ ṣe máa sọ yéé Yorùbá sá lọ. Wọ́n kàn sọ fún àwọn parents ni pé ṣé àwọn lè yọ organs ẹ̀, ọmọ kékeré kan wà tó ní ìdí ẹ̀ kó má kàn waste dànù. The parents will sign the paper and the parents will be looking at that child, that their child wọ́n ó mú ọmọ mi wà alive. Ó kàn yẹ pé gbogbo nǹkan táwa máa ń ṣe ní Yorùbá tiwa yìí ní Yáràbá yìí ló jẹ́ pé pẹ̀lú ẹ̀ṣọ́nú ni. We don't do something to bring good out of it. Ẹ wo nísìnyí ṣebí Buhari ló ṣe kú yẹn. Ìfọ́n náà fọ́nṣú. Mo tún ti kọ yẹn sí inú orí, mo ti gbàgbé ni mo inú Yorùbá àwọn Yorùbá fíìmù yẹn mo máa ń gbọ́ òwe ń bẹ̀, mo máa ń gbọ́ àwọn oríṣiríṣi ìfọ̀hùn àwọn ògèdè ńláńlá bàǹbàǹbà tí bá bẹ̀rẹ̀ sí ní jù sílẹ̀ fún yín báyìí ọmọ ti jẹ lọ. I don't see why this thing, and he said what you guys were doing. He doesn't even know. Ẹ tó ṣẹ̀dé láti ìlú òyìnbó. Tẹ́ ti sọ fún tẹ́lẹ̀ ẹ̀kàn ẹ̀yin afọba ẹ̀yin king makers of the family. Lẹ́jọ́kòó lẹ́dẹ̀rú gbogbo wọn pátápátá. Ẹni tó wà lú òyìnbó yìí ẹ jẹ́ kó kórè oko ó dẹ̀ kéré oko wálé. But láti bẹ̀rẹ̀ day one ní kíní ti wọ́. Ṣé tó bá jẹ́ pé ní tòótọ́ ẹ fi ẹ̀rìndínlógún tọ̀ ọ́ ṣó máa rí bẹ́ẹ̀. Àwa ọmọ Yorùbá Yáràbá àti ìlú jìbìtì fúnra wa látọdún náà mi nọlẹ̀. Àbòsí. Ẹ̀sìn tó mọ̀ nìyẹn tó dẹ̀ yé wọn, and he passed the bills. So where were you people? The same thing ó wà lórí àpèrè yẹn tí wọ́n tó continue láti máa lọ gba judgement ní kóòtù káàkiri, unlike judgement tó bá ti di tọlọ́ba dé tó ní oyè dé. Ẹlòmíì gan aṣọlẹ̀ kan wọn máa rí ibi tàlùbọ́sà. Tó bá ti dìjẹkújẹ dé iná nìkan náà máa sọ pé wọ́n there something or whatever.
It was this same Oyibo people that brought Christianity and the Arabs that brought Islam to us, that brainwashed us. But all those things, most of our ancient things, ó wà ní diaspora káàkiri. Tó yẹ pé tọ́mọ wọn bá dé díẹ̀ wọ́n lè bẹ lórí. Ní the Netherlands ń bẹ yẹn. Àràgbá yamuyamu. Ilé òrìṣà wà ń bẹ táwọn èèyàn tó máa lọ wò ń bẹ. Kó máa sanwó ọbẹ̀ lọ wo nǹkan tó wà ń bẹ ni. These people, they came, wọ́n gbá wa lójú gan, wọ́n gbé mírọ̀ wá, wọ́n fi kọ́ ọmọ mẹ́jọ púpọ̀ dédé pé jáde síta kẹsàn pé fẹ́ yọ nǹkan lára ẹ̀. Mo kí. ṣẹ́rí tó tọ́ nìkan tí màmá yìí sọ o. Ọjọ́ tó bá ti jáde tó bá ti sọ, you will see that there will be peace in Nigeria. Lórí ọ̀rọ̀ Lọ́bádé. Lórí ọ̀rọ̀ oníṣẹ̀ṣẹ̀dé. There will be peace. Nothing. Mo sọ fún yín. I've had out of body experience. Mo ti kú lẹ́ẹ̀mẹrin ní diaspora yìí, nínú ìlú yìí. Mo ń wóra mi nílẹ̀ mo dẹ̀ ń lọ. The last one, ọgbọ́n làwọn parents mi lò fún mi. Ọ̀nà ọmọ mi ń sunkún kí n lọ fún lọ́yàn. Àwọn àjókòó dè mí ń bí. Mo ní nítòótọ́, ẹ gbọ́dọ̀ lọ o. Nígbà tí mo máa padà dé, mo rí nǹkan tí wọ́n ń ṣe lára mi. Wọ́n ti ń gbọ̀n, wọ́n ti ń ṣe gbogbo ẹ̀ pé bóyá mo ti lọ tán pátápátá ni. Gbogbo ilẹ̀ náà ní. Àwọn òyìnbó yìí wọ́n fi rọ́kó wa ní gúrùjì ọ̀rọ̀ lọ. Mo kí yín lọ́pọ̀lọpọ̀. Mo kí yín fún ìdáhùn tí ẹ fún ohun tí mo fi ránṣẹ́ sínú agbo yìí. Mo kí yín lọ́pọ̀lọpọ̀ o. Ẹ má bínú bí mi ò tilẹ̀ mọ orúkọ yín. Ṣùgbọ́n mo kí yín, mo ṣe ògbó àtọ́. Ọ̀rọ̀ lẹ́sọ̀ o. Tá ń pinnu. Ẹ bá mọ bínú mi ṣe dùn nígbà tí mo ka. Gbogbo ẹ̀yin ọmọ Ìjẹ̀bú lẹ wá wá sórí ètò ilé lálẹ́ yìí. Mo fẹ́ búyàn díẹ̀. Gbogbo ẹ̀yin ọmọ Ìjẹ̀bú àbí tẹ́ ta pápá Ìjẹ̀bú àbí tẹ́ fẹ́ Ìjẹ̀bú láya tẹ́ ń là ń pa wọn. Gbogbo yín lẹ̀ ń yọjú ní kọ̀ọ̀kan. Ògo fọ́lọ́run lókè ọ̀run. Ẹ máa wo Àwùjalẹ̀ náà ń pariwo. Àwùjalẹ̀ àná. Ẹ wo gbogbo àwọn ọba tó gbé adé. Aládé ìṣẹ̀ǹbáyé tó gbé lórí. Wọ́n á lọ sí ṣọ́ọ̀ṣì, wọ́n á lọ di pásítọ̀. Kí náà ṣe sí? Wọ́n wà nínú ìlú wọn. Ohun tó yẹ kán máa fún gbogbo àwọn irúnmọlẹ̀, wọn ò ní fún wọn. Bó ṣe yẹ kán máa ṣe pẹ̀lú àwọn tó ń ṣe alámòjútó àwọn irúnmọlẹ̀, wọ́n máa fi ẹ̀tọ́ wọn, wọ́n máa fi jẹ wọ́n níyà. Gbogbo àwọn tó láwọn oníṣẹ̀ǹbáyé wọn yìí o, wọn ò ní kóra wọn jẹ sójú kan, káwọn náà tiẹ̀ lọ kóòtù. Kí ló ṣe wọ́n? Ṣé kóòtù yẹn kò sí báwọn tí ó jẹ́ alábàáláyé ni, àwọn oníṣẹ̀ṣe ni, àbí kí lẹ ká ti pè wọ́n? They will never be organized. They will never be organized. She's saying the truth there. That is their problem. Mm-hmm. They love to dress up like Christmas trees. They love to dress up like Christmas trees. And they will not do the right thing. They will
stand for the right of the traditions they have been left to pass on to generations to come. Àwọn tó gbé kalẹ̀ fún wa pé ká mójútó. Trump ti yẹ yín sìn ká mójútó káwa náà gbé fáwọn tíwájú wọn ní mójútó. Torí pé mi ò mọ tó máa ń ṣe wọ́n ibi tó yẹ kó fojú sí. Ẹsẹ̀ náà máa fi síbẹ̀. So, here is another opportunity. This has happened. Is it the first time? It's not the first time. The question tí mo ní fún wọn ni pé kí náà fẹ́ ṣe ń sẹ́yìn. Àwọn àwírí ẹgbẹ́ kìnnìkan ló máa ṣẹlẹ̀. Àwọn fẹ́ fi ilẹ̀ fẹ́ nìkan láti bá wọn jà bàbá làárọ̀. This is the time to get up and stop foolishness. Kí ló yẹ ká ṣe? One, gbogbo àwọn afọbajẹ wọ̀nyẹn ká sọ fún wọn. Kí wọ́n sọ fún àwọn tó máa fi ọmọ oyè ránṣẹ́. Tó bá ti mú ọmọ oyè Kristẹni ni, ọmọ oyè Mùsùlùmí ni. Èyí tó bá tiẹ̀ lóhun ọmọ oyè alábàáláyé gan àbò oníṣẹ̀ṣe. A máa check wọn properly ni. Gbogbo ẹni tó ti jẹ́ pé ó ti commit ara ẹ̀ sí Christianity. Ó ti commit ara ẹ̀ sí Islam. Kí ló ṣe fẹ́ wá sórí ìtẹ́ tó tẹ́yìn gan máa wá pé kó wá tọrùn bọ ń tẹ́ mọ̀ pé ó lòdì sí ń tó ti tọrùn bọ. Àwo ni Christianity, àwo ni Islam. Yes. So, ìsìn ní ká yá ṣe kíní. Ká tó ká pọ̀ kó jẹ́ iye ló máa yẹ wá. Ká dìde sọ̀ǹtà àfẹ́ mọ́. Ká bájọba fà á. Èmi láìkí wàhálà o. Mo láìkí wàhálà. Ká bájọba fà á. Ṣùgbọ́n tẹ bá pè wọ́n sí pé ẹ jẹ́ ká bájọba fà á. Owó ló máa da orí àwọn wèrè wọn rú. Owó tó máa rí di owó. Crazy about money. Let me rest my case. Ṣé rí ọ̀rọ̀ tí màmá sọ ń bẹ̀ yẹn bó ṣe kéré tó yẹn ẹ rí pé mo sọ pé yes, àwo ni Christianity, àwo ni Islam. Between you and your God lẹ́yìn ilẹ̀kùn. Kì í ṣe kó máa ru bíbélì kiri títì, kó máa pariwo, kó máa pọ́ntọ́. Kì í ṣe pé dórí aago 5 kó ti dìde Allahu Akbar Allahu Akbar. Tẹ́ bá dé Mẹ́kà tó bá ti ń débẹ̀ báyìí. Tó bá fẹ́ gbé aṣọ ara mi wọn wọ̀ ẹ lọ wò wọ́n máa fi gbogbo ẹ̀ pa kájà ni. Gbogbo àwọn ọkùnrin yẹn pátápátá. Ẹ má jẹ́ sọ̀rọ̀. Christianity is àwo. Islam is àwo. Ìwọ àti ìyàwó ẹ nínú ilé àwo lẹjọ ní lọ́tọ̀ọ̀tọ̀. No matter how tẹ́ máa sọ pé what God has joined together. Àwo ni ẹ̀yin àtàwọn ọmọ yín náà. Àwo ni èmi àtàwọn ọmọ mi náà. Àwo ni wá. Torí pé nígbà míì wọ́n á ṣe nǹkan míì later ni mo ṣe máa gbọ́. Later ni mo ṣe máa mọ̀ sí. Understanding of words and presentation. Ó matter a lot. Nígbà tí mo sọ pé àwo ni Christianity, tí mo sọ pé àwo ni Islam, orí oníkálùkù ti tanná lẹ̀. Àwọn hypocrites inú Bíbélì ló wà. Ó ní tí o bá ní ìmọ̀ tọ̀ àwọn tó ní ìmọ̀ lọ. Tí nǹkan kan bá wà tí ò bá yé ẹ. Nígbà tí Queen Elizabeth kú, kí ná kọ́kọ́ ṣe?
wọ́n kọ́kọ́ gbé òkúta ragajì kan báyìí wọ́n kọ́kọ́ gbé sáàrin church pẹ̀lú sword ni wọ́n fi yí ká wọ́n dẹ̀ ṣòwò ẹ̀ fún wa adẹ̀rí ṣebí ìtaari nìyẹn nígbà tó máa sọ grammar kankan náà fi qualify yẹn bó ṣe kọ́kọ́ kú báyìí náà ewúrẹ́ tí wọ́n mú dání wọ́n ní Mr. Johnson kan ni àbí Mr. Kinní kan ni wọ́n bò lójú wọ́n mú rìn láàrin ìlú ẹ̀yin mo yẹ ẹni tó pàdé ẹran yẹn lọ́nà tí ò délé. Look at Pope. Any Pope. Gbogbo àwọn tó ti jẹ sẹ́yìn àti tó ṣe jẹ nísìn. Wọ́n lọ wo inú àkáǹtì tó ṣe jẹ ńsìn $100 péré ló ní ńbẹ̀. Anywhere tí Pope bá kọ́kọ́ dé pẹ̀lú regalia tó wà lọ́rùn ẹ̀ yẹn, ó kọ́kọ́ máa ṣe kíni? Ó kọ́kọ́ máa júbà ilẹ̀ tó wá tẹ̀ yẹn. Ẹ bẹ̀rẹ̀ sí sunkún kiri ẹni pé mo tó ti ń sọ̀sọ́kúsọ lórí Jésù. Cherry nǹkan tá a mọ̀ but tá a mọ̀ tá a ń pretend òun ló ń yọ wá lẹ́nu jù ní Nàìjíríà ló lè ṣe pọ̀ ní jìbìtì ṣe pọ̀. Nígbà tí Charles nígbà tó crown ní ẹ̀tọ́ àwọn tí wọ́n line up ṣebí tó ṣubú lójú wa ń bẹ̀ lárí àmọ́ yìí tó máa fẹ́ǹtì lọ́nà kó tó délé ṣé ó ti yé wa nǹkan tí mò ń sọ. Àwo ni Christianity, àwo ni Islam, ìwọ àti Ọlọ́run ọba ẹnìkan ni, Ọlọ́run ló ní déédéé. Mọ́yà ṣáùdẹ ni, afinimọ̀nà ni, òun nìkan ló lè fi yàn mọ̀nà. Ẹ má jẹ́ kí n tẹnu bọ̀rọ̀ torí mi fẹ́ kékeré ní èkó pẹ́. kọ́kọ́ lọ gbogbo asínwìn ìwèrè tó ń ṣe àwọn èèyàn wa asínwìn ìwèrè owó tó wà brain wọn gbogbo dábà sí pé wọ́n sí pé kí wọ́n ṣe owó ló wà lọ́pọlọ wọn sim card yẹn kákọ́ lọ yọ sọnù náà káwá wá wọn tí wọ́n wá lé ayé wa ṣiṣẹ́ tó lódùmarè máa wo wàhálà wọn tó máa dá wọn lọ́la péré. Pa òrìṣà o ọba mẹ́sàn ṣe dáadáa ni ṣe rí n tó wà nídìí ọ̀rọ̀ yìí ni pé àní ká lọ kóra wa jọ ká lọ kóra wa jọ ká lọ kóra wa jọ láti bọ́ aṣọ ẹ̀tẹ́ tí wọ́n wọ̀ fún ohun tí à ń bàbá ńlá wa jogún fún wa. Ògbóni ni Òṣùgbó ni awo Olódùmẹ́rìnlógún ni gbogbo awo tó lè wà wọ́n jogún ẹ̀ fún wa ní tiwa ní àwọn náà ti ń bẹ kí àwọn tán wá kóra wọn jọ tó láwọn ṣe democracy tó dé kí la fẹ́ ṣe tẹ́ bá pè wọ́n sí pé ẹ wá o kí gbogbo àjọkò ká sọ̀rọ̀ pé tán ṣe yóò dá o báyìí ló ṣe yẹ ká ṣe táwọn wèrè kan bá dé àwọn asínwín kan bá dé ibi tó yẹ kán dorí ọ̀rọ̀ kọ ibẹ̀ kan náà máa lọ. Ẹni tó jó lórí ìṣà ẹni tí ò jó lórí ìṣà náà wọ́n máa wá kiri
ẹni tó jẹ́ ẹni tó mọ́fà ẹni tí ò mọ́fà. Absolute stupidness. Thank you very much for this comment. The comment in which you have suggested a bill needs to be raised to the National Assembly in order for us to stop this nonsense. Let me advance that forward. We've got to understand now that those calling themselves Onisheshe, Alabalaye, Olodisha, unless they have the political skills, Ben, you need the political skills to get anything done. Anything done. To make any changes. Yes. The world of our ancestors seems to have been taken over by colonization, represented by democracy, represented by politicians who, let me add, are majority not well informed. Not well informed. It's okay to talk about Islam at the federal government level. It's okay to talk about Christianity at the government level. Is it okay to talk about the ancient traditions of our ancestors when we do have a national council of traditional rulers of Nigeria? Our Baba, Oni Irisha, Aroli Odua, Olofin Adimula is a co-chairman, joined by his colleague representing the Sokoto Caliphate. Ẹ jẹ́ ká dìde, àánú yín ṣe mí. Ká tiẹ̀ dìde náà. Ká dìde sọ wípé. Thank you for the love and like. I appreciate you. Ṣùgbọ́n àwa ò fẹ́ léyìí mọ́ o. Thank you for the love and like. Àwa ò fẹ́ léyìí mọ́ o. Let me share. Ìdíjà jẹ́ fẹ́ léyìí rè. And let me make it clear. If you've been doing something the same way for many, many years and it has failed you, when are you going to change? I repeat myself, you cannot be installing kings on the throne of our ancestors without a good system to verify the capability to deliver in line with the will and wishes of our ancestors. I rest my case. You know, mo tí mo ṣọwọ́ báyìí ni, because mo àwọn kan sunkún. Ọmọ ọba ni mí. Ẹ gbọ́dọ̀ má rí lọ́wọ́ mi. Ẹ gbọ́dọ̀ má rí lọ́wọ́ mi, ẹ gbọ́dọ̀ má rí lọ́rùn mi. Mi ò ló tọrùn, ṣùgbọ́n ọmọ ọba ni mí. Ọmọ ọba kì í ṣojo. Ẹ tún wá wò. Mo jẹ́ ọmọ ọba láyé, mo tún jẹ́ ọmọ ọba nínú ẹ̀mí. Nínú ìpè tá tún pè mí sí, mo tún jẹ́ ọmọ ọba. Let us stop all this foolishness. Christianity, awo ni. If you are a Christian, aláwo ni ẹ́. If you are a Muslim, aláwo ni ẹ́. If you are alábàláyé, aláwo ni ẹ́. Awo èwo ló wá ń ṣe? Awo òkùnkùn ló ń ṣe ni àbí awo ìmọ́lẹ̀? Ìbéèrè mi fún ní kálukú wa láṣálẹ́ yìí nìyẹn. Ṣé wá rí gbogbo nǹkan tí a ń ṣe ní Nàìjíríà tá a ṣe right yìí? Ọlọ́run Olúwa ní
òun fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́ tóun fi ọmọ ẹ̀ kan ṣoṣo tó fi fún wa. Ọlọ́run nífẹ̀ẹ́ wa ní Nàìjíríà tó bẹ́ẹ̀ gẹ́ tó jẹ́ pé kò sí resources kankan tí kò sí ní Nàìjíríà. Tó jẹ́ pé abẹ́ àwọn oníṣẹ̀ṣe ló wà kó tó di pé ó mà ṣe o. We are still under British domination. Òun lè ṣe máa sick ní Nàìjíríà. Tẹ́ máa lọ sọ £3,000 sterling owó tó ní sọ́ni per day. Ẹ mọ̀ iye ọdún tí Buhari tó ti ń lọ sí hospital. Ó ti kú tipẹ́tipẹ́. Èyí tí wọ́n clone hospital bí tán ti ṣe gbogbo equipment tí wọ́n lò káàkiri àgbáyé ibi hospital ẹyọ kan ṣo tó ń lọ yẹn náà ló ń lọ. Wọ́n ti lọ update yìí fún àtẹ̀dọ̀ àti gbogbo ẹ̀. Ṣé báwọn British kan jáde tó gbógun ti Boris Johnson kan ní nígbà yẹn àbí tadi nínú wọn? Yeah, I have the video. In a nutshell, our stupidity is enough. Aláwo pátápátá ni gbogbo wa. O lè máa báyàwó ẹ gbé nínú ilé. Aláwo ni ẹ kò sọ pé wo àtìyàwó ẹ kì í fi nǹkan kan pamọ́ fúnra yín. Ìyàwó ẹ ní passcode tẹlifóònù ẹ lọ́wọ́. Aláwo jọ nìyín. Ìgbà míì tí nǹkan bá ṣẹlẹ̀ ńgbà tó bá dẹ̀ gbọ́ tó bá ṣẹ̀ṣẹ̀ wá gbọ́ níta ló máa ní òde sọ fún mi. A ní mo rò pé kò kí n má bàa bọ́dà ẹ̀ ni. Awo mọ̀ sínú mọ̀ síkùn. Aláwo èwo wá nìwọ wá ń ṣe o. Toráwo méjì péré ló wà. Ti Sátánì rè. Tolódùmarè rè. Èwo ló ń ṣe nínú ẹ̀ as a Muslim? Èwo ló ń ṣe nínú ẹ̀ as a Christian? Ìwọ gangan wá nìwọ oníṣẹ̀ṣe fúnra rẹ̀ tó mọ nǹkan tá ń pè ní awo, wíwo lẹ́nu awo ń wo. Ìwọ ni ìwọ gangan fúnra rẹ̀ ń ṣe. Èmi àfàtì wípé this man láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ lọ́rọ̀ ẹ ti ní k-leg. Oh, God bless you. Oluwani for life. God bless you, sir. Thanks a lot. Prophet Oluwadare Busuyi, I appreciate you. Gbogbo yín pátápátá. Ni mo appreciate ẹ̀yin ìyá ẹ̀yin bàbá ládé lóyè. Mo tẹríba o níwájú ẹ̀yin àgbààgbà. Àjẹ́ olódùn títí kó nílé má relé bíi ti kúkọ́ bíi tàrùn kọ́. A máa fi eléyìí ṣe ìlọ ṣùgbọ́n kì í ṣe ti ìlọ àlọ́ lámilámi ni tá a kì í rí àbọ̀ padà ẹ̀. Èmi àti yín a tún máa pàdé lójú fọ́nrán yìí lọ́la tá a tún sì máa gbé àwọn nǹkan kan àti nǹkan kan jáde lórí ọ̀rọ̀ bàbá yìí. Ẹ gbọ́, ṣé wọ́n jẹ̀bi bí wọ́n ṣe jẹ́ kán sin àwọn ní ẹ̀sìn tí wọ́n mọ̀ tó yé wọn, àbí àwọn tó fi tìpátìkúùkù fi wọ́n síbẹ̀ nítorí pé nǹkan tó máa jẹ ìjẹújẹ náà mi jẹ kúrà ọjẹjẹújẹ títí ọba ayé jẹ ọbọnà jẹ kíde ẹ ká ti máa ṣe sí ká máa gbé gbà ibi sá máa gbé wọ. Ẹ jẹ́ kémi àti yín ká tún pàdé lórí ọ̀rọ̀ bá mi
Síkírù Káyọ̀dé Adetona Àwùjalẹ̀ Ọ̀gbágbádé second ìrẹ̀lẹ ní ayọ̀ gbọ́dọ̀lá láṣẹ Èdùmàrè. Èmi ni ọmọ yín, ọ̀rẹ́ yín, àbúrò yín, olólùfẹ́ yín tìpátìkúùkù. Àfẹ́kálayé fẹ́ ná, ayé ò ní fẹ́ wa pa o. Tẹ́ èédú bá wọnú omi á ní ṣíṣ. Ayé ò ní pariwo wa fún bànújẹ́. Òkú bàbá yìí ò ráre o. Ṣé wá rí ẹ̀yin àfà onífìlà nítorí ìjẹkújẹ tẹ́yin náà tẹ́ fẹ́ jẹ ni ò ṣe jẹ́ kẹ́ handle kìíní yẹn like a normal reasonable human beings. Gbogbo ẹ̀yin àfà tẹ́ wà níbẹ̀ àná kún mù láyì àbí báwo ni mo ṣe fẹ́ ló ṣe yẹ kí n sọ. Ẹ wá ń pariwo ẹ ń gbá wọn kan ní pàkọ́. Are you holier than them? You are not holier than them because oníjẹkújẹ ni yín gbogbo ẹ̀yin àfà mi. Salam aleikum. Rí bí Wàsíù bó ṣe dọ̀tí yín, bó ṣe yẹ̀yẹ́ yín. Ó lẹ wá ganu, ẹ mọ̀ tún mọ́ ganu, ikú ẹ wá ganu, ẹ tó bá kú kú oró, ikú gbóná ló ń ganu. Béèyàn wà lọ hospital. Tẹ́ bá rí tó bá lanu sílẹ̀. Nígbà tí heart yẹn máa stop with force ni spirit yẹn gbà jáde. Ẹ̀túrẹ́ lómi bá tún lajú sílẹ̀ pẹ̀lú tiẹ̀. Bẹ́ẹ̀ kẹ̀ láti rẹ́ni tó jẹ́ pé tó bá ń sùn bó ṣe máa lajú sílẹ̀ kedere rẹ̀. Àbẹ́ẹ̀rọ lọ́hùn. Ẹ̀yin tẹ́gẹ́ ọmọ ìyá yín ni fa ọmọ ìbò lọ́wọ́ ọmọ ìyá yín kọ̀. Kò kí ṣọmọ ìyá yín, kò kí ṣọmọ bàbá yín. Ohun tẹ́ máa jẹ ni ò jẹ́ kẹ́ gbọ́n. Wallahi tallahi ismo billahi al-azim. Tó bá yẹ pé ní tòótọ́ lẹ mọ Ọlọ́run tẹ́ ń sìn, ibi tọ́rọ̀ tó ti di awo nìyẹn. Ẹ̀yin lẹ̀kùn ló mẹni tó ń ṣe tẹlẹ́dùmarè. Gbogbo ariwo òṣì tẹ́ ń pa. Ẹ má lọ kìsàláwo. Ọ̀tún tó gbé mú kọjá rẹ̀ àfà mi. Salam aleikum àfà. Alaikum wassalam wa rahmatullahi wa barakatuh. Takunla. Ẹ bẹ̀rù Ọlọ́run ẹ̀yin àfà wọ̀nyí. Ẹ wo bẹ́ẹ̀ ṣe borí Facebook jẹ́. Tẹ́ ń búra yín, tẹ́ ń gbéra yín, tẹ́ ń fi hòhò ìyàwó ara yín hàn, tẹ́ ń jòṣì. Sábàbí ni gbogbo ẹ̀yin tẹ́ wà ń bẹ̀ yẹn. Ẹni tó lọ ti lọ. Ó ti lọ, á tún wà ń bẹ̀ báyìí. Ọlọ́run á ní kó wò wọ́n. Èmi ti rí pátí tí wọ́n ṣe. Tó yẹ pé ìdajì àwọn tó wà ń bẹ̀ òkú ni. Yes. Ọmọdé ni mi ò ṣùgbọ́n ní tọmọdé ṣàmọ̀ pé Ọlọ́run fún wa ká máa rùn. Mo lọ báyọ̀ ṣe pátí ni. Ìyá yìí dẹ̀ dédé wá bá mi. Middle age. Lólówó tòun dà. Mo wò báyìí, orí mi dìde wò. Bá gbé pọ́ọ̀sì mi jáde. Mo ní tó bá ti sanwó yín tán. Mo ní kẹ́ sọ fún mi màmá. Mo ní ṣáṣì máa mú wá. Nígbà tó tẹ́ lọ́rùn ló tó. Mo ní mo ti mélé jáde. Ó ní tòun, ó ní mo ti fún un.
gbogbo yín tẹ́ wà ńbẹ̀ yẹn èwo ló ti bá ìyanu Ọlọ́run pàdé? Gbogbo wa la máa pàdé Ọlọ́run lẹ́sẹ̀ ògbèjì. ẹ mọ́ lọ kì í ṣe kú yífa kì í ṣe kèfèrí ọmọ ìyá mi ni ọmọ ìyá mi ni ọmọ bàbá mi ní inú ẹ̀sìn Islam. Awusu be true. Awusu be true. Ìjẹkújẹ yín. Torí ẹ ti rí àwọn ọmọ olókùú. Ẹ ti mọ̀ pọ́ bẹ́ẹ̀ ti sọ. Ẹ bá ti rí wọn tó bá ń lọ lé wọn, wọ́n fi rùngbọ̀n báyìí, wọ́n máa fi ń kó ilá, ewédú, wọ́n máa fi kó délé ni. Òde ń dáfa, òde ń dùn fa. Gbogbo wa pátápátá láláwo. Má pẹ́ nìkankan láláwo. Gbogbo wa pátápátá láláwo. Tó bá tilẹ̀kùn wọlé, tó bá kù wọ nìkan, ló mọ tẹni tó ń ṣe. Ìtumọ̀ àwòbẹ̀ nìyẹn. Àpàdé ní ìgbà tí ọ̀yẹ́ bá tún là fẹ́rẹ́ jogi lápá bí ní kòpẹ́kòpẹ́ èmi àti yín àní tójú orin lójú kú àní ti bí àlábẹ̀rẹ̀ àrùn. Ẹ ṣé bàbá mi. Ifá ṣe kísà lọ́rọ̀ dádì àwọn bàbá àgbà. Ọ̀dẹ Mákindé ṣe rí i pé nǹkan méjì lẹ kó papọ̀. Ọ̀dẹ Mákindé ṣe rí orúkọ Yorùbá orúkọ tó pé ni. Orúkọ ìsàmì ni. Wàá ti mọrú ilé tó ti jáde. Ọ̀dẹ Mákindé. Orúkọ bàbá wọn ó wá ń jẹ́ Ifáṣekísà. Ọmọ́tádé ṣe lèmi ò èmi lọ́mọ eríwọ́ ọ̀pọ̀ ẹgbẹ̀rún àjẹ́. Ọmọ́tádé ṣe fún Ṣayọ̀ láti ṣẹ̀rí ọlọ́fin mo lè mú kí yín pé a nípàdé ayọ̀ ní kòpẹ́kòpẹ́. Ìgbà ìwáṣẹ̀ ò ká má ṣe gbàgbé orísun wa o. Ìgbà ìwáṣẹ̀ ká má ṣe gbàgbé orísun wa. Ìgbà ìwáṣẹ̀ ò ká má ṣe gbàgbé orísun wa o. Ìgbà ìwáṣẹ̀ ká má ṣe gbàgbé orísun wa. Ìgbà ìwáṣẹ̀ ò ká má ṣe gbàgbé orísun wa o. Ìgbà ìwáṣẹ̀ ká má ṣe gbàgbé orísun wa. Ìgbà ìwáṣẹ̀ ò ká má ṣe gbàgbé orísun wa o. Ìgbà ìwáṣẹ̀ ká má ṣe gbàgbé orísun wa. Ọmọ́tádé ṣe fún Ṣayọ̀ Ọbátúnlá ló pé yìí o. Ẹ wá jẹ ọ̀rọ̀ ẹ wá fetí gbéyàwó ọ̀rọ̀. Ká má ṣe gbàgbé orísun wa o. Ìgbà ìwáṣẹ̀ ká má ṣe gbàgbé orísun wa. Ètò tó ń kọ́ni lọ́gbọ́n tó ń kọ́ni lóye tó ń kọ́ni nímọ̀ràn Elédùmarè o. Ìgbà ìwáṣẹ̀ ká má ṣe gbàgbé orísun wa o. Ìgbà ìwáṣẹ̀ ká má ṣe gbàgbé orísun wa o. Ìgbà ìwáṣẹ̀ ò ká má ṣe gbàgbé orísun wa o. Ìgbà ìwáṣẹ̀ ká má ṣe gbàgbé orísun wa. Ìbà Ọlọ́run ọba Elédùmarè ọba ọba ṣẹ̀dá ayé o. Ìgbà ìwáṣẹ̀ ò ká má ṣe gbàgbé orísun wa o. Ìgbà ìwáṣẹ̀ ká má ṣe gbàgbé orísun wa. Ogún àtọ́ yí bàbá mi. Ètò Tó ń kọ́ni lọ́gbọ́n tó ń kọ́ni lóye tó ń kọ́ni nímọ̀ràn. Irúnmọlẹ̀ o. Ìgbà ìwáṣẹ̀ ò Ká má ṣe gbàgbé orísun wa o. Ìgbà ìwáṣẹ̀ ká má ṣe gbàgbé orísun wa. Kí ni à ń pè ní irúnmọlẹ̀? Wọ́n ní iṣẹ́ rí ọmọ ṣẹlẹ̀ tó sọ̀rọ̀ irúnmọlẹ̀. Ẹ lọ sọ lọ́jà. Kí ló ń pè ní irúnmọlẹ̀?
ó mà ṣe o, nǹkan tí ọmọ kóòtù òjíire tá a ti sọnù, ẹ jẹ́ ká sọnù ká má bàa sọnù. Ire o, ire kàǹkà, ire kàbìtì, ó dìgbà kan náà.